lórúkọ tèmi, gbajúgbajà òṣèré Nollywood. Orí ètò Bisi Ologe la wà. Ẹ wo tẹ́ bá fẹ́ mọ̀ pa gbogbo ẹ̀ṣọ́ ara fàájì tó yọrantí ní òde pápájọ nílẹ̀ adúláwọ̀. Lórí ètò Bisi Ologe ẹ má yí yẹ̀ wò. Yẹmí Ṣọ̀dádé ló sọ bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́. A wà níbi tí ìgbẹ́jọ́ ikú tó pa Timothy Adegoke ọmọ ilé ẹ̀kọ́ gíga tí ọba Femi Awólọ́wọ̀ ní ìtìlọ́wọ́ ní. Ẹ jẹ́ kí a bá àwọn. Yes sir, ọ̀kan lára àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ sọ wípé ẹ ò ní ìwé tó fún yín lágbára láti ṣojú ìjọba níbí. Ṣé ọ̀rọ̀ náà ò bá yín níjà fún? Kò bá mi ń jà fún. Kí ló ṣẹlẹ̀? Kò sọ̀rọ̀ mbẹ. Ńgbà bá débẹ̀ a máa sọ fún ilé ẹjọ́ pé a ní ìwé látọ̀dọ̀ ìjọba láti ṣẹjọ́ yìí. Lérìfẹ́ kí ló wáyé ní kóòtù lónìí? Àwọn kan jẹ́rìí fún àwọn tá a pè lẹ́jọ́ lónìí. Àwọn mìíràn máa jẹ́jọ́ lọ́la nítorí ṣe mọ̀ pé a ti parí àti ṣe ẹjọ́ tiwa, so tiwọn ló kàn ń sìn ẹ̀yìn àwọn tá a pè lẹ́jọ́, so àwọn ló ń wí tẹnu wọn ń sìn. Níbo bá dọ̀la a máa wo bíi tí a máa bẹ́jọ́ dé. Ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu agbẹjọ́rò àgbà Femi Falana tí wọ́n jẹ́ ẹni tí ó ṣíwájú àwọn ẹni tí ó ń wá sí ilé ẹjọ́ lórí ikú tí ó pa Timothy Adegoke. Gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín lórí ìkànnì yìí ní àti àárọ̀, wọ́n ti pe àwọn ẹlẹ́rìí tí wọ́n wá sí ilé ẹjọ́ lónìí. Wọ́n pe ẹlẹ́rìí kan ní ara àwọn ẹlẹ́rìí tí wọ́n sì ní wọ́n ó tẹ̀síwájú láti pe àwọn ìyókù ní ọ̀la. Ẹlẹ́rìí kan ni wọ́n pè lónìí, ọ̀gbẹ́ni Kazeem Oyetunde ni wọ́n pè tí ó jẹ́rìí ní òní, tí ó ti sọ ti ẹnu rẹ̀, tí adájọ́ àgbà Adépẹ̀lẹ́ Òjó tí wọ́n sì sún ìgbẹ́jọ́ náà di ọ̀la ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2022 tí a wà nínú rẹ̀ yìí fún ìgbẹ́jọ́ láti máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín ní orí ìkànnì yìí, ilé ẹjọ́ gíga ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun òní a wà lọ́wọ́lọ́wọ́ níbi tí wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́ ikú tí ó pa Timothy Adegoke tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti Ilé Ifẹ̀. Adájọ́ àgbà Adépẹ̀lẹ́ Òjó wọ́n ti sún ìgbẹ́jọ́ náà di ọjọ́ 16 ìyẹn ọ̀la láti máa tẹ̀síwájú, tí wọ́n sì tún máa pe àwọn ẹlẹ́rìí náà, àwọn tí ìṣẹ̀lẹ̀ náà, àwọn olùjẹ́rìí tí wọ́n ń pè lẹ́yọ kọ̀ọ̀kan síta láti lè máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí, a rí i pé ìgbẹ́jọ́ náà ó tún tẹ̀síwájú dáadáa lónìí ju ti àtẹ̀yìnwá lọ, ní bí agbẹjọ́rò àgbà Femi Falana tí wọ́n wà nílé ẹjọ́. Ẹjọ́ náà ó tún tẹ̀síwájú tí gbogbo wọn sì faramọ́ wípé kí ìgbẹ́jọ́ náà kó túbọ̀ máa tẹ̀síwájú ní ọ̀la ọjọ́ 16
oṣù kejìlá ọdún ìyá 2022 tí a wà nínú rẹ̀ yìí. Gbogbo bí ó bá ṣe ń lọ náà ni a máa mú wá fún yín. Ọ̀rọ̀ ni a ti bá agbẹjọ́rò àgbà Femi Falana sọ̀rọ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n nínú ilé ẹjọ́ tí wọ́n sì ní tó bá tó àsìkò tí ó yẹ kí àwọn fi èsì sí ẹ̀sùn náà, àwọn fi èsì sí tí àwọn ó sì máa ro gbogbo ẹ̀ níwájú adájọ́. Bó ṣe lọ lónìí náà láti mú wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé gan. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.